ṣàṣeyọrí, mo ti b'Olúwa pinnu, mo ti b'Olúwa ṣèlérí, mo ti b'Olúwa pinnu. Láyé mi tí mo wá kí n má ṣàṣedànù, láyé mi tí mo wá kí n má ṣàṣeyọrí, mo ti b'Olúwa pinnu. ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá adúpẹ̀pẹ́ òkun. A rí wípé à ń gbádùn ìyá wa lọ lórí ètò yìí, tí ò bá ń ṣe pé Instagram sáré já wa kúrò, nẹ́tíwọ̀kì ní òtún wá tètè ràn wá lọ́wọ́ láti padà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé a dá yín lágara. A rí pé wọ́n ti gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń bá wa sọ ó ti ń wọ̀ wá ní akíyẹmí ara, ó ti ń wọ̀ wá lákíyẹmí ara, a sì ti ń gbádùn wọn. Ìdí nìyí tó jẹ́ kí n tún padà wá pé kí wọ́n lè bá wa parí ẹ̀, kó lè jẹ́ pé gbogbo bí a ṣe ń gbádùn wọn a lè gbádùn wọn délẹ̀. Nǹkan tí a ń sọ̀rọ̀ bá lénìí òun ni ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá, àwọn ohun tí a ti sọnù gẹ́gẹ́ bí àṣà wa, àwọn ohun tí a ti sọnù gẹ́gẹ́ bí àṣà wa, fún ìrántí kí wọ́n tó darapọ̀ mọ́ wa, pẹ̀lú gbogbo ohun tí ìyá bá mi sọ, tí wọ́n bá wa sọ, àwọn ohun tí mo lè sáré kọ sílẹ̀ nínú gbogbo ohun tí wọ́n sọ, àwọn ìgbésẹ̀ tí a máa ń gbé ní ilẹ̀ Yorùbá. Ní àkọ́kọ́, ìfojúsọ́nà. Gbogbo àwọn ohun yìí láti sọnù ní ayé àtijọ́. Àwọn bàbá wa wọ́n á kọ́ fojú sọ́nà. Nígbà tí wọ́n bá fojú sọ́nà wípé ẹni tó fẹ́ fẹ́yàwó tó kọ́ fojú sọ́nà pé ta ni mo fẹ́ fẹ́, nígbà ó bá ti wá mọ ẹni tó fẹ́ fẹ́, tó ti wá lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ tó ti sọ fún wọn, ìyá wa sọ fún wa wípé ìwádìí á wá bẹ̀rẹ̀. Ìwádìí á bẹ̀rẹ̀. Nínú ìwádìí yìí ni wọ́n ti wò ó pé tó kí ló ń ṣẹlẹ̀ nínú ìdílé tí ọmọ wa fẹ́ lọ. Ǹjẹ́ àrùn kan ń ṣe wọ́n? Ǹjẹ́ bàbá ẹ̀ ní sùúrù? Ǹjẹ́ ìyá ẹ̀ jẹ́ asọ̀rọ̀sọ bótò ni? A rí pé gbogbo ohun yìí ni wọ́n máa ń, ìjẹ́ àìsàn kan ń ṣe wọ́n nínú ìdílé. Gbogbo yìí ni wọ́n máa ń ṣe ní gbogbo ọ̀fíntótó yìí ni wọ́n máa ń ṣe láyé àtijọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa kò ṣe mọ́ lóde òní. A rí pé ìyàwó àṣàǹtẹ̀ òun là ń ṣe ń sìn. A kàn bára wa lẹ́gbẹ̀ẹ́ títì lábàgánra wa lápá, iwájú inú chọ́ọ̀chì yá. Ẹlòmíà tún mú lọ sí kóòtù yá. Ìyàwó àṣàǹtẹ̀
òun là ń ṣe. A rí pé ńgbà ìyá wa sọ wípé tá a bá ṣèwádìí tán ìgbà náà ni alárinà yóò ṣẹ̀ wá yọjú. Alárinà náà lọ ṣiṣẹ́ bó ṣe kí alárinà ó ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwa ò ṣalárinà mọ́ lóde òní ló jẹ́ ká máa kojú gbogbo ohun tá à ń kojú nínú ìgbéyàwó. Lẹ́yìn alárinà ó ní ohun kan tá a máa ń pè ní ìṣíhùn. Ìṣíhùn yìí ní ayé àtijọ́ pé a bá ọmọ sọ̀rọ̀ ọmọ gbọ́, a lọ bá àwọn òbí ẹ gbọ́, ó ní iye tí a máa ń san ní ilẹ̀ Yorùbá. Owó ọ̀kẹ́ kan ni owó ìṣíhùn. Nígbà tí a bá gba ìṣíhùn tán láti wá lọ fún ìtọrọ pẹ̀lú gbogbo ohun tí ìyá mi ti ṣàlàyé ṣáájú, òun ni mo tètè ń sọ fún wa ní ráńpẹ́ yìí kí wọ́n tó padà dé. A rí pé a lọ fún ìtọrọ, wọ́n á lọ tọrọ ọmọ lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Nígbà wọ́n bá tọrọ ọmọ, lẹ́yìn ìtọrọ tán ó wá ní ohun kan tá à ń pè ní ìjóhàn. Ìjóhàn yìí ni bàbá gbọ́ ìyá gbọ́. Lẹ́yìn eléyìí wá ní ìdáná ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. A rí pé wọ́n sì ti sọ gbogbo àwọn nǹkan tí a máa ń gbà fún ìdáná, gbogbo wa náà la mọ̀ nílẹ̀ Yorùbá àwọn ohun tí wọ́n máa ń gbà fún ìdáná láyẹyẹ. Eléyìí ni wọ́n ń sọ lọ́wọ́ tí a fi lọ lórí afẹ́fẹ́. Nígbà tí wọ́n bá padà dé wọ́n bá wa parí ẹ̀. A rí pé a ti fẹ́ dé ìparí. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa. Beauty by Henny, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. Adumas ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. Sumakis ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá lónìí. Wọ́n ti sọ gbogbo àwọn ìgbésẹ̀ tí a máa ń gbé láyé àtijọ́, àwọn ohun tí à ń ṣe tó jẹ́ tí ò ń ṣe pé a rí wípé nígbà tí a bá gbé gbogbo ìlànà yìí kò ṣeé ṣe fún ọkọ láti ṣe pé jẹ́ kí n ti ẹ̀kọ́ ẹni yìí sílẹ̀, kò ń tètè ń ṣe é ṣe, torí wípé ìdílé méjèèjì ó ti ṣe òfin tótó. Wọ́n ó ti wádìí irú ìdílé tí ọmọ wọn ń lọ. Kò kàn ṣe pé torí wípé kò sálárinà kò sí nǹkan kan, a kàn pàdé níléèwé a sì múra wa ó di kóòtù, ọyẹ ẹ̀sùn wá pọ̀. Nígbà wọn bá ti so wá pọ̀ tán ìwọ náà rí pé kùdà ti so a rí wípé nígbà bá ṣe ọdún kejì ọdún kejì ní ó bá di pé ìyàwó ti túká. Gbogbo eléyìí ò sí láyé ìgbà yẹn. Àwọn ohun tí a ti ń sọnù ní tó jẹ́ gẹ́gẹ́ bí àṣà wa. A rí pé nígbà tí a bá ṣe ayẹyẹ ìgbéyàwó tán, òun ni mo fẹ́ kí ìyá wa wá mẹ́nu bà ká lè sọ. Ó ní àwọn ohun kan tí a tún máa ń pè ní ìbálé àti ìkórun. Gbogbo eléyìí ni mo fẹ́ kí wọ́n sọ fún wa kí a lè jẹ mùdùnmúdùn àwọn ìgbéyàwó ayé àtijọ́. Nígbà tí a bá wá dé tí wọ́n ti ṣègbéyàwó tán, tó bá di alẹ́ ọjọ́ tí wọ́n ti kọ orin ẹkún ìyàwó, ibi tí ìyá mi sọ̀rọ̀ dé ni tí wọ́n ti kọ orin ẹkún ìyàwó tán, tó ní kúlukú ti àwọn tó mú ìyàwó lọ tí wọ́n ti dúró síta, àwọn aráalé ìyàwó náà ti gbà ìyàwó wọlé.
a rí pé àwọn ìyá àwọn ẹbí ọkọ bàbá àti ìyá ọkọ wọn ó ti tẹ́ aṣọ funfun sórí ibùsùn wọn ó ti tẹ́ aṣọ funfun sórí ibùsùn ó ní èròǹgbà tí wọ́n fi tẹ́ aṣọ funfun sórí ibùsùn gbogbo àwọn ohun tí a ti sọnù ní ayé ìgbà náà ní ayé àtijọ́ àwọn àdídùn ìgbéyàwó ní. ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò yẹn ṣé mo dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi ń hàn á rí pé táìmù tí a dá Instagram tètè já wa kúrò òun ni ó tètè já wa kúrò mo dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí nígbà tí a bá wá dúró dè yá wa tí wọ́n bá lè padà bá wa mọ́ lórí ètò lónìí ìgbà tí ó bá tún di ọjọ́ Wednesday a tún máa tẹ̀síwájú mo dúpẹ́ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò àrọ́bá. nígbà tí wọ́n bá ti ṣe ìgbéyàwó tán tí wọ́n ti mú ìyàwó délé ó ní ohun tá à ń pè ní ìbálé ó ní ohun tí à ń pè ní ìbálé ó sì ní ohun tí à ń pè ní ìkórun ó ní ohun tí àbí ìkọ́rún ó ní ohun tí à ń pè ní ìbálé ó ní ohun tí à ń pè ní ìkọ́rún nígbà tí àwọn òbí ọkọ bá ti tẹ́ aṣọ funfun sórí ibùsùn nígbà tó bá wá di àárọ̀ ọjọ́ kejì wọ́n gbọ́dọ̀ mú nǹkan kan lọ fún òbí ìyàwó tó máa jẹ́ kí a mọ̀ wípé ọmọ yìí àbá nílé wọ́n gbọ́dọ̀ mú lọ fún àwọn òbí ìyàwó. a rí i pé gbogbo àwọn nǹkan yìí láti sọnù gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ó sì máa ń jẹ́ kí ìgbéyàwó dùn ni ó máa ń jẹ́ kó lárinrin ní ilẹ̀ Yorùbá ó máa ń jẹ́ kó dùn ó máa ń jẹ́ kó lárinrin ní ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n bá ń lé wọ́n mú ẹmu ògidì ẹmu akèrèǹgbè odidi tàbí ìṣáná odidi wọ́n wá fi orógbó atare àti obì àbàtà wọ́n fi sí pẹ̀lú iyán àti ọbẹ̀ òsíkí wọ́n lọ fi dúpẹ́ lọ́wọ́ ìyá ìyàwó àti bàbá ìyàwó pé ẹ ṣeun àbá ọmọ yín ní digbín ṣùgbọ́n tó bá jẹ́ ìdàkejì náà ni ààbọ̀ ẹmu ni wọ́n ó gbé lọ a rí i pé ìtìjú ńlá ni eléyìí máa ń jẹ́ ó wá lẹ́yìn eléyìí ó ní nǹkan tá à ń pè ní ìkọ́rùn yìí lẹ́yìn tí ìyàwó bá ti wọlé títí di ọjọ́ karùn-ún kò ní í fojú léde kò ní í jáde ọkọ ìyàwó òun àtọkọ ìyàwó ni wọ́n jọ wà òun là ń pè ní honeymoon tá à ń ṣe lóde òní wọ́n ti ń ṣe láyé àtijọ́ náà yóò wà nílé fún ọjọ́ 5 kò ní jáde lẹ́yìn ọjọ́ 5 ní a tó fojú léde kó lọ kí àwọn òbí ẹ̀ ọjọ́ náà sì ní a kọ́ ṣe ọbẹ̀ àkọ́kọ́ fún ọkọ. ohun tó wà ní ìgbéyàwó ayé àtijọ́ ni àti àwọn ìgbéyàwó tá à ń ṣe lóde òní nítorí àkókò wa ó dà pé ìyàwó ò ní lè darapọ̀ mọ́ wa mọ́ mo fẹ́ ká fi bí yìí ṣe ká rọra ṣe ráńpẹ́ níbí yìí lónìí ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi ẹ ṣeun bọ̀dá mi Caleb Awẹ́ mo dúpẹ́ bí ẹ ṣe ń gbárùkù tì mí ẹ ṣeun Beauty by Henny ẹ ṣe Aduma Sapatin ẹ ṣeun Ìdòwú ẹ ṣeun gbogbo yín pátápátá ni mo kí bí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò àrọ́bá lónìí níbí yìí ni wọ́n ti ṣẹnu mi ní déédéé síbí
mo kí gbogbo yín ẹ ṣé ó dìgbà.